Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèdè yà ṣe gbọ́. Wọ́n ní àǹtí wáyé, wọ́n ní wọ́n sọ̀rọ̀. Wọ́n sọ fún kábíyèsí wípé kí ló dé tó jẹ́ pé àwọn nìkan ni kábíyèsí blame. Kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò blame àwọn sísítà wọn àti ìyálájé wípé ṣé àwọn nìkan ni àwọn ṣe ẹ̀ṣẹ̀ yìí ni? Kí ló fa nǹkan tó dé tí àǹtí wa fi sọ̀rọ̀ yìí? A tún máa padà díẹ̀ sẹ́yìn, ẹ̀yin ará lé. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí àǹtí wáyé tí wọ́n wá sí inú palace tí kábíyèsí introduce wọn sí Queen Naomi, ìpé àwọn ni wọ́n máa bá wọn gbé ritual. Kábíyèsí ti fẹ́ Queen Naomi. Queen Naomi ti wà nínú palace. Kábíyèsí mú àǹtí wáyé wá wípé Queen Naomi o, ṣílẹ̀kùn ọlá mi o, ẹni tó máa bẹ gbé ritual ni. Ṣùgbọ́n Queen Naomi ò mọ̀ pé nǹkan wà láàrin àǹtí wáyé àti kábíyèsí. Ìgbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ rí bẹ́ẹ̀, gbogbo nǹkan lọ létòlétò. Queen Naomi gba àǹtí wáyé gẹ́gẹ́ bí sister. Gbogbo nǹkan ó ń lọ bó ṣe yẹ kó lọ. Ìgbà tó yá, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Nítorí wípé èṣù kó sí àǹtí wa nínú. Àǹtí wa ń rí ara rẹ̀ gẹ́gẹ́ bí olórí. Ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ yìí jáde lẹ́nu àwọn yèyé mẹ́ta ni wípé àti ìyálájé wípé ṣé àǹtí wa náà ò fẹ́ di olórí ni. Wọ́n ní èṣù yẹn ló wọnú àǹtí wa, ló lo àǹtí wa tí àǹtí wa tó fi bẹ̀rẹ̀ sí ronú láti di olórí. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ìgbà tí kábíyèsí tó ń yí padà sí àǹtí wa, tí kábíyèsí change pátápátá sí àǹtí wáyé, wọ́n ní ọ̀rọ̀ yìí jáde nítorí wípé ó ní òun fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan fún kábíyèsí ni. Torí pé kábíyèsí attack wípé òun ló dàárín Queen Naomi àti òun rú. Wípé ọwọ́ àǹtí wa ni wọ́n bá ń bẹ̀. Òun ló fà á tí kábíyèsí tó fi ń fẹ́ gbogbo àwọn ìyàwó yẹn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa ló ṣe nǹkan tí kábíyèsí àti Queen Naomi fi jà. Wọ́n ní ọwọ́ àǹtí wa ló náà bá ń bẹ̀. Ẹ rántí ìgbà tí parọ́pò náà tí wọ́n jáde sí ọ̀rọ̀ yìí, tí wọ́n ní ọwọ́ àǹtí wa ni wọ́n bá bẹ̀ pé adákẹ́jà ni àǹtí wa. Wípé ẹ rántí pé ìgbà kan kábíyèsí gbé àǹtí wa gẹ́gẹ́ kiri ni. Kò síbi tí kábíyèsí ò kí ń gbé wọn lọ. Ṣùgbọ́n ní ìsìn ojú kábíyèsí ti là. Gbogbo ọ̀rọ̀ yẹn kábíyèsí ti rí bó ṣe lọ. Wọ́n wá change. Àǹtí wọ́n lè bí àẹ̀ mọ́. Wọ́n ní wọ́n ti sunkún ṣùgbọ́n ẹkún ò lè change ọ̀rọ̀. Ẹkún ò lè mú nǹkan padà bó ṣe yẹ kó padà. Wọ́n ní ìtorí ẹ̀ ni ọ̀rọ̀ yìí fi jáde lẹ́nu àǹtí wa pé kí ló dé tó jẹ́ pé àwọn nìkan làwọn ń jìyà. Àwọn nìkan kọ́ làwọn dẹ́ṣẹ̀ yìí. Àwọn yèyé mẹ́ta wọ́n wà nínú ẹ̀. Ìyálájé wọ́n wà nínú ẹ̀. Kábíyèsí ò fi ìyà kankan jẹ wọ́n. Ó ṣe jẹ́ pé àwọn nìkan ni àwọn ń jìyà. Wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ sọ fún wípé àwọn trust ẹ ni. Àwọn trust ẹ ni, nǹkan tó ń dùn àwọn jù nìyẹn. Wípé pẹ̀lú gbogbo trust táwọn ní sí àǹtí wa, ó ba ibà ìta wọn, ó dójú ti àwọn, kò jẹ́ kí trust yẹn kò jẹ́ kó yọ. Ẹ̀yin èèyàn lè ṣe àwọn ẹgbẹ́ tí ẹ bá gbọ́kànlé èèyàn tí ó bá dà yín, ó máa dùn yín gan. Nǹkan tó ń ṣe bàbá wèrè ńlá nìyẹn. Ẹni tí ó lè ní kó máa bá òun gbé sacrifice nínú palace, ó trust ẹ kọjá bó ṣe yẹ kó trust ẹ ni. Ṣùgbọ́n ó lọ betray, ó lọ dà, ó lọ pàdé àpòpọ̀ pọ̀ mọ́ àwọn èèyàn láti fi da ìfẹ́ ẹ̀ wò. Nǹkan tó lè dùn kábíyèsí jù ni pé kí wọ́n kọjú ìjà sí Queen Naomi àti wọn. Nǹkan tó dẹ̀ ń dùn wọn nìyẹn tí wọ́n fi yí padà sí àǹtí wáyé. Wọ́n ní àǹtí wáyé kígbe wípé kábíyèsí èmi ni kọ́kọ́ ni mo ṣe o. Ìyè mẹ́ta wà ń bẹ̀. Ìyálájé wà ń bẹ̀, ẹ bínú sí wọn.
ó ṣe jẹ́ èmi nìkan lẹ̀ ń bínú sí, ó ṣe jẹ́ èmi nìkan ni mò ń dá ìyà yìí jẹ. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé mo trust ẹ, ìtorí ẹ̀ nínú fi ń bí mi. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lọ́kọ̀ọ̀jọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní nǹkan tó ń dùn kábíyèsí sí àǹtí wa ò ní wípé àǹtí wa wọ́n betray trust èyí tí kábíyèsí ní sí inú wọn. Ẹ̀yin ẹ wo Dr. Elizabeth. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa Dr. Elizabeth ò ní wípé látìgbà tí kábíyèsí ti fẹ́ Dr. Elizabeth, Dr. Elizabeth kò wọ́n betray trust tí kábíyèsí ní sínú wọn. Ẹ wo bí Dr. Elizabeth ṣe ṣe sí kábíyèsí. Ṣé bí ìyálé ni Queen Naomi jẹ́ sí Dr. Elizabeth, but still yet Dr. Elizabeth kò rò wípé ìyálé àti ìyàwó ni àwọn. Wọ́n show ìfẹ́ sí Queen Naomi àti kábíyèsí ni. Wọ́n dẹ̀ ń support kábíyèsí nítorí pé wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ó ń dùn kábíyèsí fún àǹtí wa nìyẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín, tí èèyàn bá trust èèyàn, tó o bá betray trust ẹni yẹn ò lè trust ẹ láéláé. Ó lè má ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ó kàn máa bọ̀ wá very careful. Á yẹra fún ẹ. Ṣùgbọ́n bí kábíyèsí wá ṣe yẹra yẹn kò dùn mọ́ àǹtí wa nínú rárá, kò bá wọn lára mu. Ó ń dùn wọ́n gan wípé ibi tí kábíyèsí gbé àwọn sí tẹ́lẹ̀, àwọn ò sí níbẹ̀ mọ́. Dr. Elizabeth ló wà níbẹ̀. Ọ̀rọ̀ yẹn ń ká wọn lára, nǹkan tó fi ń bá Dr. Elizabeth jàǹgbà yẹn seriously nìyẹn. Nítorí wípé àyè tó yẹ kó wà, Dr. Elizabeth gbà á. Wọ́n ní kò bá àǹtí wa lára mu. Ìtorí ẹ̀ ni àǹtí wa fi sọ fún kábíyèsí wípé kí ló dé tí kábíyèsí ò bínú sí yèyé mẹ́ta àti ìyálájé. Ó ṣe já wọn nìkan ni kábíyèsí ń bínú sí. Wọ́n dẹ̀ ní kábíyèsí ní nítorí pé àwọn trust ẹ̀ gẹ́gẹ́ bí aya. Ó dẹ̀ dà wọ́n. Wọ́n nítorí ẹ̀ nínú fi ń bí àwọn sí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin mọ̀ pé obìnrin, èèyàn ní fẹ́ obìnrin àbí obìnrin bímọ fún ni àbí kò bímọ fún ni, kò ní kó má ṣe èèyàn ní jàǹbá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nítorí wípé ìgbà míì wà tó yẹ pé Olúwa ló ṣe yẹ ká fi ṣe olùgbẹ́kẹ̀lé wa kì í ṣe ènìyàn. Ẹ̀yin èèyàn lé, èèyàn ẹlẹ́ran ara, wọ́n lè da èèyàn at any time o. Ẹ lè fi èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé yín nítorí wípé Ọlọ́run ló dá ẹni yẹn. Èṣù dẹ̀ lè lo ẹni yẹn at any given time. Ẹ wo ẹ̀mí tó kó sí àǹtí wa nínú tó fi ń wu ìwà tó wù sí Queen Naomi. Ìfẹ́ tí Queen Naomi show sí ní palace ńgbà yẹn, ìfẹ́
sísítà ni nítorí pọ́n jọ ń jẹun ni. Ṣùgbọ́n nígbà tí àǹtí wa tó máa yí padà báyìí, ó ya Queen Naomi lẹ́nu, ó bá Queen Naomi lójijì. Ìtorí ẹ̀ lẹ fi máa ń rí Queen Naomi tí Queen Naomi máa ń sọ fún yín pé àwọn ò fẹ́ bá a sọ̀rọ̀. Èèyàn ò lè bá irú èèyàn báyẹn ṣe mọ́ láíláí. Ẹni tó dá ẹ̀, tó gba ọkọ ẹ̀, ẹni tó ń rí gẹ́gẹ́ bí sísítà nínú ààfin, tẹ́jọ́ ń jẹun, tẹ́jọ́ ń pray pọ̀, kó wá tún padà kó lọ gba ọkọ ẹ̀. Àkọ́ tí iṣẹ́ rí ọ̀rọ̀ Queen Naomi ó máa ń yà mí lẹ́nu nítorí pé she is another creature. Ọlọ́run dídì dá wọn yàtọ̀ ni láàrin gbogbo wa. Ọlọ́run dá wọn yàtọ̀ ni o. Nítorí nǹkan tí Queen Naomi gbà yẹn, Ọlọ́run Elédùmarè mi lè gbà. Àwọn èèyàn ò lè gbà nǹkan tí Queen Naomi gbà. Nǹkan tí mo fi máa ń sọ fún yín pé ẹ̀mí Ọlọ́run wà nínú ayé Queen Naomi nìyí. Torí tí ò bá lẹ́mi Ọlọ́run, nǹkan tí Queen Naomi ti gbà tó ti ṣe, ẹ̀mí Ọlọ́run ló lè jẹ́ kán gbarú ẹ̀. So ẹ̀yin ará, kì í ṣe kábíyèsí nìkan ni àǹtí wa wọ́n betray Queen Naomi gan-an. Tí ẹ bá nífẹ̀ẹ́ ọ̀rẹ́, tẹ gbé sọ́kàn yín, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń fẹ́ lẹ máa ń ṣe fún un, kọ́rẹ́ yín wá dà yín, kó dà yín bó ṣe dá Queen Naomi, bóyá ó lọ gbọ́kọ yín ni, àbó lọ ṣe ìbàjẹ́ yín, àbó lọ pàdé pọ̀ mọ́ àwọn ọ̀tá yín. Kí lẹ fẹ́ ṣe? Ẹ máa fìjà fọ́lọ́run jà ni. Ìtorí pé kò sí ọ̀rẹ́ mọ́ láyé ká bá ní rìn ló kù. A bá ní rìn, ẹni tí èèyàn lè bá rìn nìkan ló kù. Kò sí ọ̀rẹ́ mọ́ láyé. Ẹ dẹ̀ jẹ́ ká rántí wípé Olúwa nìkan la lè fi ṣe ọ̀rẹ́ wa. Wọ́n ní kò sí ọ̀rẹ́ tó dàbí Jésù. So ẹ má fi èèyàn ṣe olùgbẹ́kẹ̀lé yín. Ìtorí ẹ̀ ni àǹtí wa fi ń jẹ ìyà tí wọ́n ń jẹ yìí. Nítorí pé wọ́n ti ṣe ẹni tí ò yẹ kán ṣẹ̀. Wọ́n ti ṣe ẹni tó nífẹ̀ẹ́ wọn. Wọ́n ti ṣe ẹni tó yẹ pé ó fi wọ́n ṣe olùgbẹ́kẹ̀lé. Ìyẹn kábíyèsí àti Queen Naomi tí wọ́n dẹ̀ dà wọ́n. Ẹ máa rí pé gbogbo ìgbà ni àǹtí wa fẹ́ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Òun náà wọ́n máa rò ó. Nǹkan tó ń jẹ́ ẹ̀rí ọkàn nìyẹn. Ẹ̀rí ọkàn gan lè pààyàn láyè. Ẹ̀yin èèyàn. So nǹkan tó fà á nìyẹn tí kábíyèsí fi sọ fún yín pé ó dá àwọn nítorí pé àwọn trust ẹ̀. Ìtorí ẹ̀ nínú fi ń bí àwọn sí. Ẹ jẹ́ ká fi gist síbi tó bá tún yá máa tún mú update ẹ̀ wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Happy New Week to you all. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ ní sí mi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Gbogbo ẹ̀yin new subscribers ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin old subscribers àdúpẹ́ àtún ọpẹ́ dá. Gbogbo yín òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o, àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀. Gbogbo nǹkan tẹ bá ń fẹ́ nínú ọ̀sẹ̀ yìí, ó máa yọrí sí rere. Àníkún owó, ọmọ àlàáfíà, ó máa jẹ́ tiyín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.